position tí lórí ọ̀rọ̀ tí bàbá Adébóyè sọ yìí nínú ọ̀rọ̀ táìtì káwọn èèyàn forí jà wọn kò ní bẹ́ẹ̀ mọ́ ní báìbù àwọn ọ̀ka ní tó ní. èèyàn burúkú ni Adeboye is a carnal person, is a bishop. Level bí tí mo wà lọ́rùn kọ́ l'Adeboye wà. Ipò yóò papọ̀. Láìláì. Ó junior sí mi lọ́rùn. Bàbá Adébóyè. I am a prophet. A prophet is born but not trained. Adeboye became a bishop after being a professor of mathematics. So kó má jókòó sílé máa ṣeré. Ó dẹ̀ rí pé òun lè play game ọ̀rọ̀ Christianity pẹ̀lú Sunday school Bible lesson gbogbo ẹ̀ òun lè fi jẹ́ ó dẹ̀ jẹ́. So yàtọ̀ sí èmi yìí sí tí mi ò gbọ́dọ̀ fọkàn ìyàwó níyàwó mi ò dẹ̀ gbọ́dọ̀ parọ́ tí mo bá parọ́ kan bá fi vision hàn mí ṣé mo fẹ́ pera mi ní acting prophet ní àbí retired prophet àbí prophet tẹ́lẹ̀ ẹ jẹ́ ká ìpàdé fún bàbá wa tó wọlé nígbà kan rí wòlíì ni wọ́n. So level àwọn Adébóyè lè sọ apology level àwa ò sọ apology ó dàbí ìgbà tá à ń fi aṣọ dúdú ya fọ́tò láyé ọjọ́ yẹn wọ́n máa sọ fún ìyá mi ìgbà tó ń fẹ́ ṣe fọ́tò ní registry wọ́n ní kó máa wo ẹyẹ ẹ má wẹyẹ ẹwẹyẹ ṣé àwọn ló pé ẹyẹ yẹn wà abẹyẹ ló wà àbọ̀n fi tàn wá. So Adébóyè ní right òun ló ṣe téèyàn bá ṣọ̀rọ̀ sọ ó lórí ọ̀fẹ́ àti ṣe sọ́rí torí ìgbà tó lóun wo gbogbo bíbélì kò sí ibi tó ń kọ́ sí. Then again ó tún fẹ́ mú mi lọ kọlu Adébóyè lẹ́ẹ̀kejì àbí lẹ́ẹ̀kẹta tóbi ò dẹ̀ ní wórì mo máa kọlù màá kó ṣe kó ti béèrè kò ṣẹlẹ̀ tó kàn ẹ́ náà ṣe bí wọ́n lè béèrè question máa tọ́jú ẹ̀ fún gbogbo ẹ̀ mọ́lẹ̀ sójú àwálẹ̀ o torí apology tó yẹ kó ṣe é ṣìpọ̀ kì í ṣe iye ọkàn yẹn o torí wọn ló béèrè yín sí o because after God is Jesus, that's the Son. Then after Jesus is the angel. After the angel, we come again to the prophet. Then what brought about prophet? First, Deuteronomy 8. Deuteronomy 8:18. He said, 8:18, because he said, because you refuse to come to the mountain, I am going to raise a prophet amongst you. Whatever he does says is from me. Then close, if the prophet now, tó bá tó àjọ ní ìgbéraga, tó sọ ọ̀rọ̀ yìí láti inú ara ẹ̀, tí mi ò rán, yẹ̀yẹ́ aṣojú yìí. Ó dàgbà tí Adébóyè sọ fún mi pé, ẹ má dá wòlíì kankan lóhùn ní Nàìjíríà o. Ẹ tó máa jẹ president yìí, Olúwa ò tí ì sí hàn. Somebody mo dàgbà pé ọ̀rọ̀ mi ní, wọ́n láti dá lóhùn pé, ó yóò mẹ̀ṣọ́ ọ̀nù. What do you know about prophecy? You are just a carnal person. So automatically, the king yẹn ẹ tó fẹ́ jẹ president ẹ pàpàtì wọ́ọ̀dọ̀ ẹ ó ti gbàdúrà fún òkàn mọ́ ní òríran nígbà tí ìyàwó ẹ máa gba certificate pastor ó pè ní Abrahamu èyí tó sọ pé ó ti gbàgbé lọ play video ẹ padà ó lọ wárí so ẹni tó pè lábrahamu lọ́jọ́ yẹn àṣẹ ti rọ̀ mọ́ láti 2015. So the next president is Bola Ahmed Tinubu. And then, after the election, Bola Ahmed Tinubu won. Is that not so? So automatically, question to be Deuteronomy 8:18. From verse 4, 5, 6, 7, he said, is any musician? Then they now sing. Then the message came. Then when you look at what he said again in Deuteronomy, in 1 Samuel 16, only ènìyàn mi wo ojú, Olúwa ó ń wo ọkàn. Adébóyè lè lálàá. Bó tó bá lálàá àwa náà la ṣe máa túmọ̀ ẹ̀ fún. Wòlíì ló máa gbé lọ́tọ̀. Kò lè lálàá kó mọ̀ túmọ̀ àlá. Wọ́n ní gbọ́dọ̀ mi àlálà wọn náà aládìmọ́ lálẹ́ ní burú gan. Mo jábọ́ lẹ́yìn ọ̀kadà. Gbogbo àwọn èèyàn pélé mi lórí. Okay. Ó dẹ̀ ní ìyá kàfáyà àti ìyá ṣe mí lóore tó ń ta àmàlà ní Agége àwọn méjèèjì ló fi ń fọ́ra láàrin ọ̀sẹ̀ tó ń bá sùn so kì í ṣe ìyàn ọ̀kadà ló ti jábọ̀ ò máa lu mágùn ni so
ó dẹ̀ ti gùn kò sígbà tí ò nílùú ọmọdé mìíràn tí ará Iléṣà tó lu mágùn nígbà tó lu mágùn tán ní ó ní mi àtàkẹ́ta ló di bẹ́ẹ̀dì òpó bẹ́ẹ̀dì àwọn bẹ́ẹ̀dì olóko ayé ọjọ́ yẹn ló dì í mú ó lóun ti ta ẹ̀ méjì bọ̀ tóun ní tàkẹ́ta gbà tó máa ti torí pé kò tàkẹ́ta kan ní pé òun bì ó dẹ̀ bì ó dẹ̀ rẹ̀ ó lè bẹ́ẹ̀ wò mí nínú mọ́ lọ́ọ̀rẹ́ ni ó ń lọ́ọ̀rẹ́ ni ṣùgbọ́n òun ló ń lérí pé òun ní tàkẹ́ta ó tó tún lú ọ̀rẹ́ ni automatically ìyàwó níyàwó ni ó dẹ̀ ní tiẹ̀ tó báwo lọ́nà kí fẹ́ ràn ẹ́ lọ́wọ́ nígbà tó kó ti dalẹ̀ so question tó béèrè ó lè padà wá torí nǹkan tó yẹ kó ṣe sọ́ọ̀rì fún pọ̀ ó yẹ kó sọ fún wa nípa open heaven bóyá àjà ni heaven yẹn ti open bóyá abúlé ẹ̀gbá ló ti open bóyá ìkirè ló ti open bóyá ẹ̀sà òkè níbi tóun ti dàgbà ló ti open bóyá kó tó pàdé akíndé. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.